So how do you turn a situation around? Ṣé mọ̀ gbogbo wa là ń retí divine reversal? Ẹni pàtí Hámánì ṣe decree tiẹ̀, Ọlọ́run fún Esther àti Hámánì lórí ọ̀fẹ́, wọ́n ṣe decree míì fún wọn, èyí tó bá decree ti àwọn yẹn jẹ́. Ọlọ́run wá ṣe divine reversal, Ọlọ́run ṣe ìyípadà àtòkè ọ̀run wá. Ṣé wọ́n kàn wà lọ́lọ́run dẹ̀ wá sọ pé òkè o, wọ́n ti lọ́ fẹ́ pa àwọn Júù o, ẹ má wọrí, mò ń bọ̀ wá ṣe reversal, ṣé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn? Mo ń bi wá ní o, ṣé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn? Ó ti o. Ẹni tó bá fẹ́ divine reversal, ó ní pátáwa náà máa kó o. Ọlọ́run á ṣe titi ẹ̀, àwa náà á ṣe titi wa. So nǹkan mẹ́rin ṣe pàtàkì fún ẹni tó bá ń retí divine reversal, pé nǹkan yìí bó ṣe rí yìí Olúwa, mi fẹ́ bẹ́ẹ̀ nǹkan lè ṣe sọ. So ọ̀rọ̀ yìí sọ báyìí. So èmi náà fẹ́ kẹ́ yí padà bí ọ̀rọ̀ yín ṣe sọ. The first thing téèyàn máa kọ́kọ́ ṣe ni pé you're going to take responsibility o. Ẹ máa gbà láti ṣe ojúṣe títí yín. Àkàn lè máa wò nǹkan kéèyàn lálàá kan tí kò ṣe kò dẹ̀ sọ pé ó ti tán jàre ìyẹn ti kúrò lórí. Tó o bá lọ gba àdúrà, Sátánì ò ń ṣọ̀dẹ̀ o. Ó máa gba àdúrà. Ìmí kan á ní ìdí àwẹ̀ láti cancel lẹ̀ o. So you're going to take responsibility. Ṣùgbọ́n mo notice wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń take offence in God. Wọ́n máa ń sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Ṣolúwa sí wa yẹn àti kúkú gbàdúrà kò sí lè tá à ṣe ọmọ náà ti pé 40 years sínsìn kò tí ì lọ́kọ àwọn tí wọ́n ti táwọn ń ṣe kìrìsìtẹ́nì gan ọmọ wọn rọ́kọ. You are taking offence in God. Ẹni tó take offence in God ṣe ẹ̀mọ̀ kó tó ṣẹlẹ̀ sínú Bible bó ṣe jẹ́ alágbára tó. Ṣẹ̀mẹ̀ náà nu Bible. Kò sẹ́ni tó mẹ́ tó take offence inú Ọlọ́run. John the Baptist ni o. John the Baptist bó ṣe jẹ́ pé bíbí ẹ̀ níṣe látọ̀run láti àti sọ náà etí ẹ̀ láti inú oyún ni. Ṣùgbọ́n nígbà tí ìyàwó ọba nìkan lọ fi sínú sẹ́ẹ̀tàn lọ fi sínú prison tọ́mọ lòun fẹ́ orí John the Baptist. Níṣe ni John the Baptist rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Ó ní kán lọ bá tabadélé sórí táìmù wa Matthew 11 ẹ̀ka ní Matthew 11 kẹbẹ̀rẹ̀ láti verse 3 kẹka títí lọ dé 12 ẹ̀rí. Níṣe ló rán àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ sí Jésù wípé ní verse 3 ó sọ wípé Jòhánù onítẹ̀bọmi ránṣẹ́ sí Jésù ó sì wípé ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? Torí tó bá jẹ́ pé ìwọ lẹni ta sọ pé ó ń bọ̀ ó lè rí mi kí n wà nínú ẹ̀wọ̀n kó má wàá yọ mí jáde. Ṣé ká máa retí èèyàn mìíràn ni? Jòhánù ló bá ti ṣe èso àrántí. Òun gangan ló sọ pé ẹni tó ń bọ̀ tó jù mí lọ sí bàtí bàtà ìtẹ̀sí òun gangan ló wá sọ pé àti pé ìwọ Jésù yìí lóòótọ́ ó lè fi mí sínú ẹ̀wọ̀n kó sì jókòó síbẹ̀ kó má wàá yọ mí. Jésù oníkan ọmọ ẹ̀yìn ẹ̀ sọ fún ní verse 4. Ó ní ẹ padà lọ ẹ sọ ohun wọ̀nyí tí ẹ̀yin ń gbọ́ àti èyí tí ẹ rí. Nítorí Jésù ń ṣeṣẹ́ ìyanu lọ́wọ́ ni. Jésù ń kọ́ àwọn èèyàn ó sì ń ṣeṣẹ́ ìyanu. Ó ní ẹ̀yin ọmọ ẹ̀dọ́ ẹ lọ sọ fún gbogbo nǹkan tẹ́ ẹ rí tí mò ń ṣe. Kó lè mọ̀ pé èmi náà ni. Nítorí pé ó refuse àti take responsibility. Nǹkan tó yẹ kí John the Baptist ṣe kò ṣe ó ń dúró kí Jésù wá ṣe é. Òun lọ́tà ṣe ráyè ṣe John the Baptist bó ṣe wù wọ́n o. Nígbà tẹ́ máa fi dé verse 12 ní Matthew 11 yẹn verse 12. Ó ní the kingdom láti gba John the Baptist. Ó ní the kingdom of God. Mo lè má lè kó tẹ̀yìn Yorùbá but ààyè yìí. Ó ní the kingdom of God suffered violence. Ó ní and the violence taketh it by force. Ìfá mo láìkí bí Olúkọ̀yà ṣe sọ pé interpreter òun sọ ńgbà tó ń lọ preach ń wọrí. Ó ló sọ pé the kingdom of God don suffer katakata and the person wey no gree go take grab am. Èèyàn máa grab ẹ̀yìn o. Èèyàn máa grab ẹ̀yìn. Àkàn lè jókòó kan ní bó ṣe rí náà nìyẹn. Àkókò ti gbàdúrà àmọ́ kan tá a máa ṣe. Irọ́ o, èèyàn ò ní gbà ní o. Ẹ tó bá ti gbọ́ testimony Pastor Kúnlé Àjàyí tó bá ń blow trumpet pẹ̀lú Pastor Adébóyè kan tó sọ̀rọ̀. Ẹ sì mọ̀ wípé ìjọba ọ̀run èèyàn máa fi àgìràgìrà bò ẹ̀ ní o.
Pastor Kúnlé Àjàyí wọ́n sọ pé ó so rascal ọmọ tó jẹ́ pé gbogbo èèyàn ti lose hope lé lórí ni igbó gbogbo ẹ̀gbí gbogbo àwọn kan tí ò dá pátápátá meanwhile Christians ìyá ẹ̀bọ́n nìke tí ò wọ ẹyẹ tí ò tiẹ̀ wọ nǹkan kan rárá ní redeem ìyá ẹ̀ nígbà tó yá tó rò pé kí ni yìí bó ṣe ń ba lọ yìí rárá ó kàn sí fún àlọ́jọ́ kan ní pé Satan take your dirty hands off his life àtẹ̀mí àtọmọ tá a fi fún mi we are for signs and for wonders ọmọ tó wà for signs and wonders kò lè máa mú kókó máa ṣe oríṣiríṣi ká máa mú káàkiri ẹ̀yìn ọlọ́pàá ọ̀la àmì no ọ̀rọ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ó pàṣẹ sínú ayé Pastor Kúnlé Àjàyí níṣẹ́ ló sá lọ sí redeem lọ bá Pastor Adébóyè wípé Ọlọ́run ò sọ fóun fọmọ tóun bí máa rí bí eléyìí òun ti gbàdúrà òun ti ṣe gbogbo ẹ̀ ọmọ yìí ó láti yàtọ̀ Pastor Adébóyè wọ́n gbàdúrà fún ó ní pé òun dẹ́ ìdílé pé òun kàn ẹnu kan lọ́kàn fi sọ pé sábà ń lọ ṣọ́ọ̀ṣì lọ́la ó máa tẹ̀lé mi nǹkan tó fẹ́ gbogbo ni màá fún ẹ ṣùgbọ́n wàá bá mi dé ṣọ́ọ̀ṣì lọ́la sábà ti kúrò ní ṣọ́ọ̀ṣì ni wàá máa lọ ibi tó wù ẹ́ ó sì tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀ṣì ó sì give life ẹ̀ nígbà tán make altar call Pastor Kúnlé accepted Jesus look at what he's doing for the Lord today. Kò síbi táwọn sì mọ Pastor Kúnlé ń sìn tẹ́ bá ń gbọ́ tẹ́ bá tẹ̀ ń gbọ́ àwọn orí wọn ọ̀tẹ́ẹ̀kì wọn gbogbo you just give glory to God for the life of Pastor Kúnlé Àjàyí. Tó bá jẹ́ pé ìyá ẹ̀ gbà fún Sátánì ni bí ìbá ṣe wéèsì Pastor Kúnlé Àjàyí nìyẹn o. So nǹkan tí mo ṣe ń sọ fún wa ni wípé a láti take responsibility ẹ má jẹ́ kó sún wa ẹ má jẹ́ ká sọ pé ẹ time tẹ irọ́ o ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀ sọ̀rọ̀ òdì sí Ọlọ́run in as much sábà ti sọ̀rọ̀ òdì sí Ọlọ́run kò sí situation náà tọ́lọ́run ò lè reverse o. Ṣé dọ́tọ̀ ti sọ fún ẹ pé sickness yẹ kò gbà kínní irọ́ ló pa only God has the final say. Gbogbo ọmọ tó sọ pé kò má rí ẹ máa wò ó nínú ọdún yìí sẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi lórí òkè Síónì kò sí kankan tó máa kù náà ọmọ yẹn tí ò ní pàdé ọkọ títí ẹ lórúkọ Jésù kò dẹ̀ ní ọmọkùnrin náà tó wà lórí òkè yìí sásìkò ẹ̀tọ́ láti níyàwó tí kò ní níyàwó ní ọdún yìí lórúkọ Jésù I don't care irú kàlẹ́ndà tí Sátánì sì lè kọ fún wọn kàlẹ́ndà ìbí mo yí padà lórúkọ Jésù èyí tó fi àgádágodo tó fi tì gbogbo àgádágodo yẹn iná ẹ̀rí mímọ́ kò jò dànù lórúkọ Jésù àwọn èèyàn àìsí sí lọ́wọ́ òrùka spirit husband tí ò jẹ́ kọ́kùnrin wò wọ́n má lè yèrè kàbàkà ṣe lè dára kàbọ̀ gbogbo òrùka ibi tó fi sọ́wọ́ àwọn ọmọ yẹn mo ní kí náà ìmọ̀ kó sún dànù lórúkọ Jésù àti ọmọ ọ̀run àṣà wọn nípa pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù ẹ jọ̀ọ́ ẹ máa bá mi gbàdúrà fún wọn ẹ má sọ pé ẹ̀yin ò lọ́mọ tí Tóní àti Mary ẹ má bá mi gbàdúrà fún wọn nígbà tí Jóòbù gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe mọ̀ pé Ọlọ́run gbọ́ àdúrà Jóòbù tó ẹ jọ̀ọ́ ẹ tọ́lọ́run bá lè trust inú wa ẹ má bá mi fi sínú àdúrà torí tọ́lọ́run bá ti fẹ́ ṣe nǹkan báyìí Sátánì máa dúró ni ẹ bá mi fi sínú àdúrà nínú ọdún yìí pé gbogbo àwọn ọmọ yẹn pátápátá tó wà connected mọ́ orí òkè Síónì o mi ò kí àyèjì wọn o gbogbo wọn lọ́mọ lọ́kọ́ ní ọdún yìí lórúkọ Jésù. So ìkejì ni wípé sábà ti take responsibility tàrẹ́dì àti ìjà tàrẹ́dì ìjàmbá kò ṣe pé à ń lọ báyàn kọjà 2 Corinthians 10:4 ìjàmbá kò ṣe ti ara ìjà ẹ̀mí ni aláti ìjà a sì máa kó gbogbo ohun ìjà wa a máa kó mọ́ra ní gbogbo ìhámọ́ Ọlọ́run Ephesians 11-18 a ti ṣe gbogbo yìí sẹ́yìn tó gbogbo wa la mọ̀. So ìkejì ni wípé ká mọ right wa as a child of God ká mọ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ̀tọ́ wa ni wípé Ọlọ́run ti set wa free o ẹni tó Ọlọ́run bá sì ti set free kò tún sí bàbá ńlá ẹni tó tún lè sọ pé kò free mọ́ o John 8:36 John 8 Jòhánù orí 8 àti 8 ẹni tí Ọlọ́run ti sọ di òmìnira ó ti di òmìnira ní tòótọ́ o right wa nìyẹn ká mọ right wa. Ìkẹta ni wípé a máa exercise restraint yẹn ní Yorùbá a máa mọ ibi tó yẹ ká ti tábà ṣe nǹkan wa ká ti dájú tá máa ti gbé dádúró tí kò ní di ẹ̀ṣẹ̀ kò sí pé ká sọ pé torí pé à ń jà ká lọ tọwọ́ bọ̀ kan tí ò yẹ ká tọwọ́ bọ̀ torí Ọlọ́run tó máa gbèjà wa mímọ́ lọ́lọ́run mímọ́ ni. Ìkẹrin ni wípé a máa engage faith in God without faith
Hebrews 11:6 it is impossible to please God. A ń láti jẹ́ kí ìgbàgbọ́ wa, a ń láti jẹ́ kó kúná. Ẹ jẹ́ kí n sọ fún wa. Number one, ká take responsibility. A rí i pé Esther àti Mordecai wọ́n take responsibility o. Àbí wọ́n take responsibility. Wọ́n take. Ìkejì, wọ́n mọ right wọn o. Wọ́n mọ right wọn, wọ́n mọ̀ pé Jehovah ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì. Ọlọ́run Ísírẹ́lì kò kì í fi àwọn èèyàn tirẹ̀ sílẹ̀. So wọ́n mọ̀ Mordecai tiẹ̀ sọ pé wo ìwọ gan Esther tó o bá tiẹ̀ ní ṣe Olúwa máa gbé deliverer mi ìdìde o. Ibu ìwọ Esther tó bá sọ pé ìwọ gan ò ní ṣe Olúwa máa gbé deliverer mi ìdìde nítorí Olúwa máa deliver àwọn èèyàn rẹ̀ ní right wọn ni. So wọ́n dúró sórí right yẹn wípé ohun tọ́lọ́run sọ fún wa lélẹ́yìí. Ìkẹta, wọn exercise restraint o. Even though òfin tí wọ́n ṣe é sọ pé tán bá pa àwọn ọ̀tá Júù tán gbogbo nǹkan tán ni wọ́n lè gbà ṣùgbọ́n wọn gbà ó wọn fọwọ́ kàn. Wàyí tọ́lọ́run sọ wípé nígbà tó rán Sọ́ọ̀lù pé kó lọ pa àwọn Amálẹ́kàìtì Ọlọ́run sọ pé gbogbo nǹkan tí wọ́n ní kan parun nìkan mọ́ kí Sọ́ọ̀lù má mú anything wálé torí holy war là ń perú ẹ̀nu Bible holy war ni so nígbà tán bá lọ ja ìjà holy war ẹ gbọ́dọ̀ mú nǹkan àwọn ẹlẹ́ṣẹ̀ tẹ̀ pa nítorí ìbínú Ọlọ́run ló wà lórí àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn Ọlọ́run kàn fẹ́ jẹjà ó fẹ́ jẹ wọ́n níyà pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ni so nǹkan tán ní lè kó 1 Samuel 15 tabadélé a lè lọ kà á dáadáa a rí i pé ní verse 3 Ọlọ́run sọ fún Sọ́ọ̀lù pé kó lọ pa gbogbo wọn àti gbogbo nǹkan ọ̀sìn wọn gbogbo nǹkan tó ní kó parun kó má mú anything wálé ní verse 9 a rí i pé Sọ́ọ̀lù mú ọba wọn ó tún mú àwọn àgùntàn àwọn tó dára ń bẹ àwọn nǹkan ọ̀sìn tó kó wá Ọlọ́run dẹ̀ sọ fún pé pa wọn rù torí holy war ni so ní holy war lè mú nǹkan kan àwọn eléyìí ò kọjá wọn exercise restraint wọn jẹ́ kí kìíní yìí kókó wọn jẹ́ kán tún lọ ṣe Ọlọ́run in the process so wọn fọwọ́ kan gbogbo nǹkan àwọn èèyàn yẹn nígbà tí wọ́n ti pa ọ̀tá àwọn Júù wọ́n sì engage faith wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ìgbàgbọ́ nìkan lèèyàn lè fi ṣerú nǹkan tó ṣe yẹn o wọ́n nígbàgbọ́ wípé pẹ̀lú òfin tó ti kọ yẹn lọ́jọ́ decree yẹn sẹ́ àwọn máa pa gbogbo àwọn ọ̀tá wọn rù ni nítorí Ọlọ́run ti fún wọn ní promise wípé gbogbo ọ̀tá tó bá dìde sí wọn pátápátá ni wọ́n á parun Deuteronomy 11:25 kò sáyè fún wa púpọ̀ láti máa ka àwọn kinní yẹn so the feast of Purim feast tí àṣetọ́ ń pè ní Purim sí àmọ́ pé Purim yìí láti ibi tó ti ń kà sí lọ́ọ̀sì kí ni gègé ṣé gègé lọ pé gègé tí Hámánì ṣe láti fi pa àwọn Júù òun ni wọ́n wá sọ di àsè nítorí ọjọ́ tó jẹ́ kó jẹ́ ọjọ́ ikú fún àwọn Júù ló wá di ọjọ́ ayọ̀ ó wá di ọjọ́ ẹ̀rín ó wá di ọjọ́ inú dídùn ó wá di ọjọ́ àsè tí wọ́n wá ń ṣe àsè tí wọ́n fúnra wọn ní ẹ̀bùn tí inú wọn wá ń dùn nítorí Ọlọ́run fún wọn ní ìsinmi lórí àwọn ọ̀tá wọn Olúwa fún wa ní ìsinmi lórí gbogbo àwọn ọ̀tá wa lórúkọ Jésù. Amen. So Psalm 126 verse 2 orí Dáfídì 1:2 nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí wípé Olúwa ṣe ohun ńlá fún wọn Olúwa ṣe ohun ńlá fún àwọn Júù ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ikú ló wá di ọjọ́ àsè ọjọ́ ẹ̀rín ọjọ́ tínú wọn ń dùn ẹ jẹ́ ká sáré ka mò ń wo táìmù tó ẹ jẹ́ ká sáré ka chapter 9 verse 1 àwọn Júù pa àwọn ọ̀tá wọn run verse 1 ǹjẹ́ ní oṣù kejìlá èyí ni oṣù adarí ní ọjọ́ kẹtàlá rẹ̀ ṣàrántí pé ọjọ́ tí wọ́n ti fix nìyẹn tí Hámánì fẹ́ pa gbogbo àwọn Júù so tí òfin ọba àti àṣẹ rẹ̀ súnmọ́lé láti mú ṣẹ ní ọjọ́ tí àwọn ọ̀tá àwọn Júù ti rò pé àwọn ò borí wọn ọjọ́ tí gbogbo wọn ti fọkàn sí ni pé wọ́n máa pa ìran Júù run pátápátá káwọ́ bí tí Jésù Kristi náà fẹ́ gbà wá sáyé bí ó tilẹ̀ jẹ́ pé a ti yí
a ti yí padà pé kí àwọn Júù kí wọ́n borí àwọn tí ó kórìíra wọn. Gbogbo wa la máa borí ọ̀tá sẹ́ẹ̀ lórúkọ Jésù. Lórúkọ Jésù. Dandan ni. So ọjọ́ tó yẹ kí ó jẹ́ ọjọ́ ikú, Olúwa yí padà sí ọjọ́ victory, ọjọ́ ayọ̀, ọjọ́ àsè tán fapá sí tán ṣe. So verse 2, àwọn Júù kó ara wọn jọ nínú ìlú wọn, nínú gbogbo ìgbèríko Ahasuérusi ọba. Gbogbo ìṣẹ̀lẹ̀ pé wọ́n Júù máa ń spread káàkiri ni. Gbogbo ìlú tán wà, wọ́n máa ń ní community wọn. Àwọn ò kì í gbé Júù òun darapọ̀ mọ́ gbogbo èèyàn. Wọ́n máa ń ní small wọn á níbi kékeré tó jẹ́ pé àwọn Júù nìkan ló máa ń wà ńbẹ̀. So gbogbo ibi táwọn Júù wà nínú ìgbèríko Ahasuérusi ọba, níṣẹ́ ni wọ́n kó ara wọn jọ láti gbé ọwọ́ lé irú àwọn tí ó ń wá ìfarapa wọn. You just wonder wípé lẹ́yìn tí wọ́n ti ṣòfin wípé ẹni tó bá fẹ́ pa Júù káwọn Júù pa á, kò sí pé kán pa á nìkan, kán pa ìyàwó ẹ̀, kán pa àwọn ọmọ ẹ̀. Ṣebí ẹ rò pé irú yẹn kò ní jẹ́ kán fẹ́ pa àwọn Júù mọ́, ṣùgbọ́n kí ni irọ́ níwọ̀n ní gbọ́ bí Sàtánì ṣe máa ń ṣe àwọn títí ẹ̀ nìyẹn. Ó máa jẹ́ kọ́kọ́ wọn ò lè ní àfi tán bá tẹ́, àfi tán bá parun. Tán bá parun wọn kì í padà. Wọn ò ní padà àfi tán bá parun. Ọkàn wa kàn mọ́ lè sí pé káwọn tún lọ try kan. Èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ yẹn ò wọ́ọ̀kì ni. Kì í tún lọ network pẹ̀lú àwọn kan níbì kan. At the end of the day, ọ̀tá Ọlọ́run máa ń parun ni. Kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tó ń wí ni. Kò sí ìsíwọ̀n sí ibi wọn àdẹ lè bì. So but àwọn èèyàn yìí wọ́n gbà. Síbẹ̀ wọ́n sì rẹ́dì láti pa àwọn Júù. So ẹnikẹ́ni kò sì lè kò wọ́n lójú pẹ̀lú gbogbo bọ́n ṣe múra tó náà, kò sẹ́ni tó lè kò wọ́n lójú nítorí ẹ̀rù wọn bà gbogbo ènìyàn. Ẹ̀rù àwọn Júù bà gbogbo èèyàn. Ìlérí tọ́lọ́run ní pẹ̀lú wọn ní Deuteronomy chapter 11 verse 25. Deuteronomy 11:25. Ó sọ fún wa pé kò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú yín. Olúwa Ọlọ́run yín yóò fi ìbẹ̀rù yín àti ìfòyà yín sára gbogbo ilẹ̀ tí ẹ̀yin ó tẹ̀. Tẹ̀ títí di òní yìí, ìlérí tọ́lọ́run ṣe fún àwọn ará Ísírẹ́lì lélẹ́yìí o. Wípé kò sí ọkùnrin kankan. So ẹ̀rù wọ́n ń rí Ọlọ́run lára àwọn Júù. Kò wá ń sọ àwọn Júù yìí nìkan ló ń rí. Wọ́n ń rí Ọlọ́run. Ẹ̀rù àwọn Júù yẹn ó dẹ̀ ń bà wọ́n. Ẹ̀rù kan bá wọn ni. Ẹ̀rù Ọlọ́run òun ni wọ́n ń rí tó ṣẹ̀rù bà wọ́n. Verse 3, gbogbo àwọn olórí ìgbèríko àti àwọn baálẹ̀ àti àwọn onídàájọ́ àti àwọn tí ń ṣe iṣẹ́ ọba wọ́n ràn wọ́n Júù lọ́wọ́ nítorí ẹ̀rù Mọ́dékàì bà wọ́n. Ṣé wá jẹ́ àwọn tó wà ní gọ́fìmẹ̀ntì tó ní Mọ́dékàì ní prime minister onígbàkejì ọba ń sìn. So àtàwọn baálẹ̀ o àti àwọn onídàájọ́ òun náà kúkú ń rìpọ́ọ̀tì fún àti gbogbo wọn tó ń ṣe iṣẹ́ ọba níṣẹ́ ni wọ́n ràn àwọn Júù lọ́wọ́ láti pa àwọn ọ̀tá wọn nítorí ẹ̀rù Mọ́dékàì bà wọ́n. Ìkọ̀ tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tí ó bá ti refuse láti bow to Satan. When you refuse to bow to Satan, Olúwa máa fi ẹ̀rù rẹ̀ ó máa fi sí gbogbo àwọn ọ̀tá nítorí Ọlọ́run máa clear àwọn ni kò níbi tí wọ́n ṣe pọ̀ tó. Kò angel ẹyọ kan péré ló pa ṣé 168,000 Sennacherib soldiers, just one angel. So when you refuse to bow, Mordecai refuse láti bow fún Hámánì. Kò bow, ó refuse. So Olúwa wá fi ẹ̀rù Mordecai sí, ó wá fi ń ba gbogbo wọn. Verse 4 sọ wípé nítorí Mordecai ó tóbi ní ilẹ̀ ọba, òkìkí rẹ̀ sì ń kàn já gbogbo ìgbèríko. Nítorí ọkùnrin yìí Mordecai ó kàn ń tóbi síwájú àti síwájú ni. Lójoojúmọ́ nípò ẹ̀ ń pọ̀ sí, lójoojúmọ́ ló ń tóbi sí. Ìwé Proverbs 4 verse 18, ìwé òwe orí 4 ẹsẹ̀ 18. Ó sọ pé ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olódodo ó dàbí títàn mọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú sí. It shines brighter and brighter as long as you are holding on to God. Tó o bá òkú Sátánì,
your path will be shining brighter and brighter until the perfect day ní Bible sọ. So verse 5 sọ pé báyìí ni àwọn Júù á fi idà ṣá gbogbo àwọn ọ̀tá wọn pa. Idà náà wọ́n ń lò láti fi ṣá àwọn ọ̀tá wa. Ṣùgbọ́n idà táwa ń lò, kí ni idà táwa ń lò? Ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run, God bless you ma. Ọ̀rọ̀ Ọlọ́run ni idà táwa ní láti fi ṣá àwọn ọ̀tá wa pa. Ní pípa àti píparun. Wọ́n sì ṣe àwọn ọ̀tá wọn. Wọ́n ṣe àwọn ọ̀tá wọn tí ó kórìíra wọn bí wọ́n ti fẹ́. Wọ́n ṣe àwọn ọ̀tá wọn tó kórìíra wọ́n ṣe fẹ́ ni o. Wọ́n ṣe ṣe àwọn ọ̀tá. Verse 6 sọ wípé àti ní Ṣúṣánì ààfin àwọn Júù pa 500 ọkùnrin Júù 500 ni wọ́n pa ní ààfin ọba níbi tí Ṣúṣánì kan níbi tó wà. Verse 7 sí verse 10 ní níkà yẹn torí orúkọ àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá lọ́kọ síbẹ̀ nítorí wọ́n pa àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá orúkọ wọn àwọn ọmọ tó fi ń bòsì tó fi ń ṣe orúkọ wọn ní gbogbo yẹn wọ́n pa àwọn ọmọ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá. So verse 10 àwọn ọmọ Hámánì ọmọ mẹ́wẹ̀ẹ̀wá ọ̀tá àwọn Júù ni wọ́n pa ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Ṣé mo pé mo sọ pé wọ́n exercise restraint holy war ni God's commandment ni ìkan tí Sọ́ọ̀ ṣe tó fi bí Ọlọ́run nú nìyẹn àwọn ò ṣe wọn fọwọ́ kan gbogbo nǹkan wọn. Ní ọjọ́ náà a mú iye àwọn tí a pa ní Ṣúṣánì ààfin wá síwájú ọba. Ọba sì wí fún Ẹ́sítérì ayaba ẹ máa gbọ́ o ọba sì wí fún Ẹ́sítérì ayaba pé àwọn Júù pa wọ́n sì ti pa 500 ènìyàn run ní Ṣúṣánì ààfin àti àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá kí ni wọ́n hà ṣe ní gbogbo àwọn ìgbèríko ọba ìyókù àwọn ibi tó kù gbogbo ńkọ́ mélòó ni wọ́n ti pa. Ọba tó wá sọ fún Queen Esther pé nísinsìnyí kí ni ìbéèrè rẹ̀ kí lè bẹ̀rẹ̀ gan. Ọba tó jẹ́ pé Queen Esther láti gbà àwọn ọjọ́ 3 kó tó lọ rí nísìnyí wá sí ọba wọ́n ti wá di love wanting, let me use that word. When you establish a good relationship with the King of Kings, this is what happens. Ṣẹ́mọ̀ lóru ọjọ́ kan lọ́lọ́run wá bá Solomoni pé kí ló fẹ́ ó fún ní blank check ni what do you want? So tabadi relationship tó dáa with the King of Kings Esther ní relationship dáa pẹ̀lú ọba. Ṣẹ́mọ̀ ọ̀nà tá à ń sọ̀rọ̀ nípa èyí ọ̀nà ni Esther fi mú ọba yìí ló fi mú mọ́ra tó dẹ̀ rí ọba yìí ó rí mú big time ni. If only táwa obìnrin bá lè ọ̀nà ọkùnrin if only nítorí Ọlọ́run kò ṣe nítorí wọn ọkùnrin mi ò deserve ẹ ọkùnrin mi ò tiẹ̀ kún ṣe tán ọ̀nà rárá iṣẹ́ ọwọ́ rẹ̀ gan kò dáa ṣùgbọ́n tá a bá ọ̀nà Ọlọ́run a máa ọ̀nà ọkọ tọ́lọ́run fi fún wa. Nígbà tá a bá sì họ́nà ọkọ á wá jẹ́ kí Ọlọ́run ráyè láti yí gbogbo nǹkan tó ti di dà pé kò ṣeé yí padà Olúwa wá yí padà nínú ayé wa nítorí Ọlọ́run là ń họ́nà nígbà tá a bá ń họ́nà ọkọ tọ́lọ́run fi fún wa. Ẹ̀rí Esther bó ṣe họ́nà ọba yìí ó họ́nà Ọlọ́run ó sì họ́nà ọba yìí wá di ipa ọba ló wá ń bí ohun tẹ̀kan ló wá ń béèrè fún nǹkan mọ́ ọba ló wá ń bí Queen Esther yìí pé kí ló fẹ́ wọ́n ti pa àwọn èèyàn láàfin wo wọ́n ti pa 500 kí ló tún fẹ́ kí ni ìbéèrè rẹ gangan Queen Esther á fi fún ọ tàbí kí ni àbíkọ́ tó bá tẹ̀ tún fẹ́ béèrè pàápàá not kò ṣe tẹ́lẹ̀ yìí nìkan eléyìí tó bá tún fẹ́ béèrè lẹ́yìn eléyìí á ṣe fún ọ what is it that you want you know establishing a good relationship with the King of Kings that is all that we need. Verse 13 nígbà náà ni Ẹ́sítérì wípé ẹ máa gbọ́ obìnrin yìí àdé the Lord bless her. Bí ó bá wù ọba káléyàn míì ní aṣọ pé òkè mo ti get ọba right now kò tí bá sọ àṣẹ ni ẹ wò ó lọ́la jẹ́ káwọn èèyàn mi tún lọ pa àwọn ará kí irọ́ o níṣẹ́ ló tún pọ́n ọkùnrin yìí lé bí ó bá wù ọba jẹ́ kí a fi àṣẹ fún àwọn Júù tí ó wà ní Ṣúṣánì kí wọ́n kí ó ṣe lé ọ̀la pẹ̀lú gẹ́gẹ́ bí àṣẹ ti òní kí a sì so àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá ká so wọ́n rọ̀ lórí igi. Ọba sì sọ pé ikọ̀ tí Queen Esther sọ yẹn bẹ́ẹ̀ la ṣe máa ṣe. Nígbà tó béèrè fún another day
ó mọ̀ wípé àwọn ọ̀tá àwọn Júù sì kù pé wọn ò lè parí ẹ̀ lọ́jọ́ kan náà. Ó mọ̀ pé wọ́n pọ̀ nínú ààfin àwọn tó jẹ́ àwọn ọ̀tá Júù. So pé kó fún wọn lọ́jọ́ kan sí láti lè fi pa àwọn ọ̀tá àwọn Júù tó kù. Dẹ̀ pé ká má fi àwọn ọmọ Hámánì tí wọ́n ti pa kí wọ́n lọ fi wọ́n sórí gálò irú eléyìí tán fi bàbá wọn sí kán hàn kí wọ́n kí gbogbo èèyàn public display kí gbogbo èèyàn rí wípé tó bá ti fi ọwọ́ kan ọmọ Ọlọ́run bá ṣe máa ṣe ọ́ lélẹ́yìí warning fún gbogbo public ni kò kí ṣe pé bóyá ó fẹ́ gbẹ̀san àbí revenge àbí anything irọ́ o nítorí ńgbà tọ́lọ́run sọ pé kí Sọ́ọ̀lù lọ pa Amálẹ́káìtì tó bá jẹ́ pé kò spare Ágágì bàbá Hámánì ni àwọn Júù ò tún ní ríru wàhálà yìí o ṣùgbọ́n nítorí pé Sọ́ọ̀lù ó dá lára wọn sí òun ni wọ́n ṣe dàgbà tán tún ṣe bí Hámánì tó tún wá jẹ́ ọ̀tá Ọlọ́run antichrist. So Esther make sure wípé commandment Ọlọ́run fún Sọ́ọ̀lù nígbà tí Sọ́ọ̀lù follow tó fi jẹ́ wàhálà fún àwọn ará Júù pé wọ́n take care àwọn. So warning ni fún gbogbo ẹ tó bá ti wù àwọn ọmọ mẹ́wàá yẹn lórí ibi tán so wọ́n rọ̀ sí pé tó bá ti wá bọ́mọ Ọlọ́run jà bá ṣe máa ṣe ọ́ lélẹ́yìí. So verse 14 ọba sì pàṣẹ pé kí a ṣe bẹ́ẹ̀ a sì pa àṣẹ náà ní Ṣúṣánì a sì sọ àwọn ọmọ Hámánì mẹ́wẹ̀ẹ̀wá rọ̀. Verse 15 nítorí náà àwọn Júù tí ó wà ní Ṣúṣánì wọ́n kó ara wọn jọ ní ọjọ́ 14 oṣù Adarí pẹ̀lú ó ti wá di 3 days tí wọ́n lò ní 14th day wọ́n jáde torí Queen Esther ó ti béèrè fún ọjọ́ kan extra day. So wọ́n sì pa ọ̀ọ́dúnrún 300 ok wọ́n pa ọ̀ọ́dúnrún ọkùnrin ní Ṣúṣánì lọ́jọ́ kejì ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Èyí pé Bible ń tẹnu mọ́ pé tó máa ti ń pa wọ́n fọwọ́ kan nǹkan wọn kí wọ́n má bàa ṣẹ̀ sí Ọlọ́run. Verse 16 ṣùgbọ́n àwọn Júù mìíràn tí ó wà ní ìgbèríko ọba wọ́n kó ara wọn jọ wọ́n dìde dúró láti gba ẹ̀mí ara wọn là wọ́n sì sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn. How beautiful. Wọ́n fi ọjọ́ kan àwọn tí wọ́n sí ní ibi tí ààfin ọba wà ọjọ́ kan lọ́mọ yẹn wọ́n fi clear gbogbo àwọn ọ̀tá Júù àwọn yẹn wọ́n pa 75,000 nínú àwọn ọ̀tá. Wọ́n ti gbọ́ decree ọba ò ṣùgbọ́n wọ́n care pé tó ń pè ní anti-Semitism àwọn wọ́n sì ń jà up to today. Àwọn tó pé ọ̀tá Ọlọ́run ni wọ́n sì wà láàrin wa wọ́n ń gbọ́ voice níbi mo ṣe ń sọ̀rọ̀ kò síbi tán wà kò sí so gbogbo wọn làwọn yẹn pa tán wá àtáàkì wọn ni wọ́n pa wọ́n sì pa àwọn fámìlì wọn ṣùgbọ́n wọn kò fi ọwọ́ kan nǹkan wọn. Verse 17 ní ọjọ́ 13 oṣù Adarí àti ní ọjọ́ 14 rẹ̀ ni wọ́n sinmi. Àwọn tó wà ní ìgbèríko wọ́n fi ọjọ́ 13 tí wọ́n ti ṣe òfin yẹn òní wọ́n ti fi tẹ̀kì agbópọ̀ àwọn ọ̀tá wọn. So ní ọjọ́ 14 the 14th day ìṣe lọ wọ́n sinmi tí wọ́n ń ṣe àsè tí wọ́n ń yọ̀. Báwo ni wọ́n ṣe ní yọ̀? Báwo ni wọ́n ṣe ní ṣe àsè? Ọjọ́ tó jẹ́ kó yẹ kó jẹ́ ọjọ́ ikú wọn ó wá di ọjọ́ ayọ̀ ó wá di ọjọ́ ìdùnnú wọ́n wá borí ọ̀tá wọn. Ta ló máa borí ọ̀tá ẹ̀ sínú ẹ̀ ò ní dùn wọ́n borí àwọn ọ̀tá. So verse 18 ṣùgbọ́n àwọn Júù tí ń bẹ ní Ṣúṣánì wọ́n kó ara wọn jọ ní ọjọ́ 13 rẹ̀ àti ní ọjọ́ 14 rẹ̀ àti ní ọjọ́ 15. Àwọn tó wà ní Ṣúṣánì ọjọ́ 2 làwọn fi pa àwọn ọ̀tá Júù run. So ọjọ́ 15 15th day àwọn wá sinmi àwọn náà wá ṣe àsè àwọn náà wá ní inú dídùn ní the 15th day. So verse 19 nítorí àwọn Júù tí ó wà ní ìletò wọn ni tí wọ́n ń gbé ìlú tí kò ní odi wọ́n ṣe ọjọ́ 14 oṣù Adarí ní ọjọ́ inú dídùn àti àsè àti ọjọ́ rere àti ọjọ́ tí olúkúlùkù ń fi pín oúnjẹ ránṣẹ́ sí ẹnìkejì rẹ̀. Bí ìgbà tá à ń ṣe Christmas bẹ́ẹ̀ làwọn Júù ṣe máa ń ṣe ó kàn jẹ́ pé ọjọ́ 3 ni wọ́n máa fi ń ṣe ọdún fíìsì Purim yìí. So ní verse 20 Mordecai ó wá kọ̀wé nǹkan wọ̀nyí ó sì fi ìwé ránṣẹ́ sí gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ìgbèríko Ahasuérusi ọba wípé àti àwọn tó súnmọ́ etílé àti àwọn tó jìnnà láti fi èyí lélẹ̀ láàrin wọn
kí wọn kí ó lè máa pa ọjọ́ 14 oṣù adarí àti ọjọ́ 15 rẹ̀ mọ́ ní ọdọọdún. Ọjọ́ tí wọ́n ní ìsinmi tí àwọn tó wà ní gbèríko fi ṣe ọjọ́ ìsinmi ọjọ́ àsè àti ọjọ́ tí àwọn tó wà ní palace ọba ní sísáàdì tọ́wọ́ náà fi ṣe ọjọ́ ìsinmi 14th and 15th day. Wọ́n ní pé kán máa pamọ́ ní ọdọọdún láti ìran dé ìran wọn. Verse 22 bí ọjọ́ lọ́wọ́ èyí tí àwọn Júù sinmi kúrò nínú àwọn ọ̀tá wọn àti oṣù tí a sọ ìbànújẹ́ wọn di ayọ̀. Olúwa sọ ìbànújẹ́ wa di ayọ̀ lórúkọ Jésù. Àmín Jésù. Amen. Àti ọjọ́ ọ̀fọ̀ di ọjọ́ rere kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè àti ayọ̀ àti ọjọ́ tí olúkúlùkù fi ń pín oúnjẹ ránṣẹ́ sí ẹnìkejì rẹ̀ àti ẹ̀bùn fún àwọn tálákà. Ṣẹ́rí wọn gbàgbé the poor. Tọ́lọ́ Ọlọ́run sọ pé the poor they will over wọn lè kúrò, they will always be in your midst. So you have to take care of them. Tó bá fẹ́ rójú rere Olúwa wàá tọ́jú àwọn tálákà. Verse 23 àwọn Júù sì gbà láti ṣe bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe àti bí Mọ́dékáì sì ti kọ̀wé rẹ̀ sí wọn. Verse 24 pé Hámánì ọmọ Mẹ́dátà ará Ágágì ní ọ̀tá gbogbo àwọn Júù tí ń gbèrò láti pa àwọn Júù run. Ó sì ti dá Púrì èyí ni ìbò láti pa wọ́n àti láti run wọ́n. Ṣùgbọ́n nígbà tí Ẹ́sítérì tọ̀ ọba wá, ó fi ìwé pàṣẹ kí ète búburú tí a pa sí àwọn Júù kí ó lè padà sí orí ara òǹtìkálà rẹ̀ àti kí a so àwọn àti àwọn ọmọ rẹ̀ rọ̀ sórí igi. Ìkan tí wọ́n ń tura àti sọ́ńbì ni wípé feast yìí o àṣẹ Purim yìí ẹ máa ṣe lọ́dọọdún. Ẹ máa sọ jẹ́ kí àwọn ọmọ yín àti àwọn ọmọ yín mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà ta fi ń sun ọdún yìí lọ́dọọdún leléyìí wípé èèyàn kan wà tó jẹ́ ọ̀tá Ọlọ́run tó jẹ́ Hámánì tó fẹ́ pa àwọn Júù run. Ó ṣe òfin láti pa àwọn Júù run. Ṣùgbọ́n Queen Esther Olúwa gbé Esther dìde láti lo ọba láti tún kọ òfin mìíràn wípé káwọn Júù kí wọ́n borí ọ̀tá wọn. Kẹ́ lè máa rántí kó jẹ́ àsìkò tẹ́ máa so oúnjẹ tẹ́ máa ṣe àsè tó máa jẹ́ inú dídùn. Mi tí witness kankan rí ọbọ̀ wọ́n ròyìn bá ṣe máa ń ṣe. Mi ìmọ̀déètì ẹ̀ this month wọ́n sọ pé ó máa ń dùn gan pé tó wá dé stage kan máa porúkọ Haman àwọn ọmọdé á máa tutọ́ wọ́n á máa tutọ́ sí wọ́n lọ́ máa ń ya etí Haman wọ́n máa ń ṣe gbogbo ẹ̀. Bò tó bá ti kan ti Esther wọ́n á ka kátàǹkà yìí wọ́n á tún kà sí wọn wọ́n á kà fún gbogbo lọ́jọ́ Purim yẹn wọ́n á kà kí gbogbo wọn gbọ́ gbogbo wọn á máa pariwo wọ́n á máa hẹ́ ní Queen Esther wọ́n á máa díjú wọ́n á máa dùn wọ́n á máa jó wọ́n á máa pín ẹ̀bùn káàkiri up till today. I mean that is just I don't know that is great. Verse 26 nítorí náà ni wọ́n ṣe ń pe ọjọ́ wọn ní Púrímù. Ìkan tó ṣe ń pè ní Feast of Purim nìyẹn bí orúkọ Púrì nítorí gègé bí gbogbo nítorí náà gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ inú ìwé yìí àti nítorí gbogbo èyí tí ojú wọn ti rí nítorí ọ̀rọ̀ yìí àti èyí tí ó sì bá wọn. Verse 27 àwọn Júù lànà rẹ̀ wọ́n sì gbà á kọrí wọn àti fún irú ọmọ wọn àti fún gbogbo àwọn tí ó darapọ̀ mọ́ àwọn Júù. Wọ́n mọ̀ pé kí ó má ṣe yẹ̀ kí ó má pa ọjọ́ méjèèjì wọ̀nyí kí ó má pa ọjọ́ méjèèjì wọ̀nyí mọ́ gẹ́gẹ́ bí ìkọ̀wé wọn àti gẹ́gẹ́ bí àkókò wọn tí a yàn lọ́dọọdún. Kọ́ máa change déètì time tó bọ́ sí nǹkan kan ni kọ́ máa ṣe wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún up to today. Verse 28 àti pé kí wọ́n máa rántí ọjọ́ wọ̀nyí kí wọ́n sì máa kíyèsí ní ìrandíran wọn gbogbo olúkúlùkù ìdílé olúkúlùkù ìgbèríko àti olúkúlùkù ìlú àti pé kí Púrímù wọ̀nyí kí ó má ṣe yẹ̀ láàrin àwọn Júù tàbí kí ìrántí wọn kí ó má ṣe parun nínú irú àwọn ọmọ wọn ṣòfin ni. Nígbà náà ni Ẹ́sítérì ayaba ọmọbìnrin Abihaili God bless her mother aṣẹ̀gbórúkọ ìyá rẹ̀ ní verse 9 ni ọmọbìnrin Abihaili àti Mọ́dékáì ará Júdà wọ́n fi ọlá gbogbo kọ ìwé láti fi ìdí ìwé kejì
fìdí púrímù yìí múlẹ̀ wọ́n wá ṣe decree in verse 29 tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ kọ letter of recommendation pé ká máa ṣe irú eléyìí lọ́dọọdún but verse 29 ṣe lọ́wọ́ ṣe decree pé ó di dandan lọ́dọọdún kí wọ́n máa celebrate the 13th and the 14th and the 15th day yẹn so bẹ́sẹ̀rì ó sì fi ìwé ránṣẹ́ sí gbogbo àwọn Júù sí ẹ̀tàdínláàádóje ìgbèríko ìjọba Ahaswerusi ọ̀rọ̀ àlàáfíà àti òtítọ́ láti fi ìdí ọjọ́ púrímù wọ̀nyí múlẹ̀ ní àkókò wọn tí a yàn gẹ́gẹ́ bí Mọ́dékàì ará Júdà àti Ẹ́sítérì ayaba ti pàṣẹ fún wọn àti bí wọ́n ti pinnu rẹ̀ fún ara wọn àti fún irú àwọn ọmọ wọn ọ̀rọ̀ àwẹ̀ àti ẹkùn wọn verse 32 àṣẹ Ẹ́sítérì sì fi ìdí ọ̀rọ̀ púrímù yìí múlẹ̀ a sì kọ sínú ìwé látìgbà náà ni wọ́n ti ń ṣe púrímù so Ẹ́sítà jẹ́ kán mọ̀ wípé àwọn gbà àwẹ̀ o àwọn sì sunkún nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀ ṣùgbọ́n Olúwa fún wọn ní victory so nígbà tẹ́yìn náà bá ń ṣe púrímù kẹ́ máa rántí nǹkan tá a ṣe so táwọn Júù bá fẹ́ celebrate púrímù sí wọ́n á gbààwẹ̀ ní the first day ní the 14th day yẹn wọ́n wá celebrate wọ́n lá máa ń ṣe cookies anywhere tí Júù bá wà ní the whole world wọ́n ti máa ń ṣe wọ́n á so oúnjẹ 15th day yẹn wọ́n á máa fi gift wọ́n á máa fi fún gbogbo èèyàn ṣe rí ó dáa bá ṣe rí pé wọ́n ṣe àsè inú wọn sì ń dùn tí ọjọ́ ayọ̀ ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ikú tó jẹ́ ayọ̀ fún wọn ṣe mọ̀ pé the same thing ni fún àwa ọjọ́ kan ń bọ̀ tí Jésù sọ fún wa ní ìwé ìfihàn Revelation chapter 19 tábàdélé àlèkà torí àkókò wa Revelation ìwé ìfihàn orí kíni 19 orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án àṣẹ tó ju gbogbo àṣẹ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ tí tó ìgbà tó yẹ kó jẹ́ pé kéèyàn ti kú dànù kó ti wà ní ọ̀run àpáàdì ṣùgbọ́n ọjọ́ ilé wa jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìgbéyàwó ọjọ́ tá a máa wọ beautiful garment aṣọ tó lẹ́wà jù tá a máa dúró báyìí níwájú Jésù Kristi olùgbàlà wa tó máa gbé wa níyàwó. Verse 7 ó ní ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi kí a sì fi ògo fún un nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé aya rẹ̀ sì ti múra tán ìyàwó rẹ̀ ti múra tán ìgbéyàwó àgùntàn ti dé. Verse 9 wá sọ wípé ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ǹjẹ́ a pè ọ́ síbẹ̀ ṣórúkọ rẹ̀ wà nínú líìsì àwọn tá a máa wà ní ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lọ́jọ́ náà. Ìwé ìfihàn Revelation 21:27 ó ní ohun aláìmọ́ kan kì yóò sì wọbẹ̀. Anybody tó bá gbé ìgbé ayé àìmọ́ ó ní kò lè wọbẹ̀ o rárá tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra tàbí èké bí kò sí àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn gbogbo orúkọ àwa tó wà nínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn la máa wà níbi ìgbéyàwó náà beautifully dressed àṣẹ tó tó àṣẹ gbogbo àṣẹ lọ inú dídùn tó kọjá inú dídùn ọjọ́ tí kò ṣeé ròyìn ọjọ́ náà ni gbogbo àwọn onígbàgbọ́ ń dúró dè gbogbo àwa tá a gba Jésù lóòótọ́ àti ní òdodo. Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ìgbésí ayé rẹ̀. Orí ọ̀fẹ́ wà fún ọ lórí òkè Síónì o torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé orí òkè Síónì kalẹ̀ ẹni tó lù wá sì fẹ́ ló yàn o ẹni tó fẹ́ ló pè wá sórí òkè nítorí ó fún wa lórí ọ̀fẹ́ ni àtẹ̀ntí Sàtánì rán wá pàápàá nítorí Ọlọ́run fẹ́ràn ẹ̀yìn Olúwa fẹ́ gba ọkàn rẹ̀ lání Sàtánì kàn sí ọkàn rẹ̀ kò fẹ́ fìyà jẹ ó ní kò fẹ́ kó rí àṣẹ ọjọ́ ìgbéyàwó yìí ni ó fẹ́ kó lọ máa ké háàhó ní ẹ̀fàyà ni choice wà ó lè make choice Queenessa make choice ni ìwọ náà lè make choice pé Sàtánì èmi ò sìn ẹ́ mọ́
èmi fẹ́ gba Jésù Kristi Olúwa yìí, èmi fẹ́ wà níbi àsè ìgbéyàwó yìí, èmi náà fẹ́ wọ gámẹ́ǹtì tó beautiful. Ṣèbí torí pé Esther jẹ́ ìyàwó ọba ló ṣe ń wọ beautiful gámẹ́ǹtì. Ṣé ọmọ ọ́fà nìta ló ra beautiful gámẹ́ǹtì fún? Ṣèbí torí pé ó jẹ́ ìyàwó ọba ló ṣe ń wọ rẹ̀gẹ́líà. Báwo náà ṣe máa wọ rẹ̀gẹ́líà tiwa lọ́jọ́ náà nìyẹn? So ìwọ tó bá mọ̀ wípé ó fẹ́ wà nínú àsè ìgbéyàwó yìí, ìwọ náà fẹ́ múra, ó fẹ́ jẹ aya tó ti múra de Jésù Kristi the bride. You know, I don't know. Kò ṣe é describe mi, ìmọ̀ mo ṣe lè describe ẹ̀. Tí bá ti rántí ọjọ́ náà ayọ̀ mi máa ń fún ayọ̀ mi máa ń yàtọ̀ ni. Kò sí kò wá jẹ́ kí kankan tiẹ̀ jámọ́ kankan lójú mi. Nítorí mo mọ̀ pé this great day of faith àti láyé mo mọ̀ pé ó ń bọ̀ lórúkọ Jésù. Ó ti di dandan. Mo sì mọ̀ pé orúkọ mi wà ń bẹ̀ lórúkọ Jésù. Ṣé orúkọ sì ẹ̀ wà ń bẹ̀? Torí ó láti dá ní ìdájú. There is something called the assurance of salvation. Tí kò bá dá ẹ lójú korúkọ ẹ wà bẹ́ẹ̀. Tó bá mọ̀ pé ọṣẹ ọwọ́ rẹ iṣẹ́ àìmọ́ ni, iṣẹ́ ọwọ́ rẹ iṣẹ́ tí kò dára ni, iṣẹ́ ìríra ni. Ìwọ fúnra ẹ mọ̀ wípé o kàn ń tanra ẹ ni. Tó bá tanra ẹ ṣe wá lè tan Ọlọ́run ni. O lè tan Ọlọ́run. O lè máa tàn wá lórí òkè Síónì, of course. A lè máa wù ẹ́ ká ló pé kátà máa wù ẹ́ àmọ́ kọ́ tóun ṣe kò ṣe bá àmọ́. Bọ̀sọ̀ wá lè tan Jésù tó máa ṣe ìdájọ́ ni. Ó ní ìdájọ́ ayé ń bọ̀. Ó sì máa ṣèdájọ́ tó bá ṣe tán àti gba Jésù Kristi. Àbò ti gba Jésù tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti lọ ògbà tí ṣòro dé ibi tí ò yẹ kó lọ, ó ti backslid. Padà aláàánú lolúwa. He's a God of new beginning. A tún fún ẹ new beginning. Aláàánú ni kò sí fún ọmọ títí ẹ̀ sílẹ̀. Ṣebí níbi ìgbèkùn làwọn Esther wà. Ojú rẹ̀ ò sì kúrò lára wọn. Kò fi wọ́n sílẹ̀. So tó bá fẹ́ padà wá láti gba Jésù Kristi kó jẹ́ ká jọ gbàdúrà. Wípé Olúwa, mo mọ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi lẹ́ṣẹ̀ kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Tẹ́ bá sì ti sọ bẹ́ẹ̀, ẹ máa fi èṣù ẹ̀ṣẹ̀ ẹ máa fi sílẹ̀ pátápátá nítorí Ọlọ́run yìí mímọ́ ni. Nígbà tọ́jọ́ náà bá sì dé, a máa jọ wà níbi àsè ìgbéyàwó ni, tínú wa máa dùn, tá a máa kọrin. A ó pa mí lára dà, ta ó dé ní ládé, ta ó sì gbé ìyàwó nílé owó lọ́dọ̀ bàbá. A ó paṣọ lọ́dọ̀ bàbá, nílé oko lọ́dọ̀ Jésù bàbá. A ó pa wá lára dára, a ó wọ̀ wá lára yẹ, a ó gbé ìyàwó nílé oko lọ́dọ̀ bàbá. A ó paṣọ funfun mi, a ó fi ìràwọ̀ sáde yìí, yóò máa yọ̀ lágbàlá nílé oko yóò máa. Thank you.